Sheikh Abdul Qadir tí mo sì fẹ́ tẹ́ wọn lọ́rùn farabalẹ̀ pàápàá bàbá yẹn jẹ́ ń sọ fún wọn pẹ̀lú ẹnu mi téèyàn bá ń ṣe tí ò rẹ̀ ń sọ fún bẹ́ẹ̀ bá sọ kò lè mọ̀ èmi ò bá yín gbé síbí àlejò yín mo jẹ́ síbí ṣẹ̀rí àdékápá àlejò lé kí ló ṣe ọ́ tára rẹ̀ ò balẹ̀ kí ló ṣe ọ̀gá sí ká lè máa pọ̀ wá ń bì jọ́dọ̀ òun orí ẹ̀jọ̀ àlọ́. حيلة في هذه أو ذاك ẹni bá yóò bá nábì òní ṣubú. إن كان قلبي شكا لم يكن مؤمنا bẹ́ẹ̀ tí yóò bá nábì àdúgbò tí mi títí. بكريم عفوك ما غوى وعصاك. àwọn tí ó wà lẹ́yìn mi lọ́mọ kí ẹ̀dá padà sáré jẹ̀mọ́ bẹ́ẹ̀. فليرضى عني الناس أو فليسخطوا kí wọ́n kú bí pátápátá. أنا لم أعد أرجو لغير رضاك. ẹ fà gan ọmọ kí ó sọ kankan máa wọ báyìí. أنا لم أعد أرجو لغير رضاك. ẹ̀yin ìyá tẹ̀ mẹ́lẹ́ ọ̀kan mi ń bì ọlọ́run ti polongo ànábì àmọ́ lọ́n fẹ́ ká là ó ní ayyu alladhina amanu sallu alayhi. أعوذ بالله من الشيطان الرجيم. ẹ bá ṣètò ọmọ kí ọ̀gán làwọn abala lè jù. بسم الله الرحمن الرحيم. ẹ tí wọ́n péjú ẹ̀kọ́ tí ẹ bá kọ́ lórí náà náà máa lò tí ẹ bá dàgbà ẹ má tí wọ́n máa rìn ká báàgì ò bá tó ẹ lọ gba àga sí. إن الله ọmọ kí wọ́n ní ìdí kí wọ́n jòkó wọ́n tó wọ búlù yẹn kí wọ́n lọ jókòó mẹ́rin. wọ́n kí wọ́n ráàyè kẹ́kọ̀ọ́. إكتوا يصلون على النبي. gbogbo èèyàn máa kí tí mo bá tẹ̀ ẹ́ tẹ́yìn ò bá nẹ́bì lọ́wọ́ ẹ̀ ní sẹ́kù. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. mọ́tò tó bá yára rìn ẹni kó lọ kó àga sí wa. ọmọ wọ̀nyí ní nǹkan sínú ìsìlámù lọ́la wọ́n tí wọ́n bá gbọ́ lónìí náà nìtàn tí wọ́n tún pa lọ́la ẹ méjì wọ́n máa rìn ká kí wọ́n lè sàlùbáríkà wọ́n sì lálùbáríkà. إن الله وملائكته يصلون على النبي. èyí ọlọ́sàn láti ẹni náà kí ló dé tẹ̀ ẹ̀ dáhùn èmi mo sẹ́yìn àbá nẹ́bí ìfarabalẹ̀ yìí la fẹ́ ẹ ti gbàlejò ànábì báyìí. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلوا عليه وسلموا تسليما. bàbá gbọ́dọ̀ kò yí ọlọ́run ní Safinatun Najat ọkọ̀ ojú omi ọ̀la ni mo gbé kalẹ̀ yìí àmọ́ ká tó lè là sọ́lù àlẹ́ yìí. صلوا عليه وسلموا تسليما. صلوا عليه وسلموا تسليما. ọlọ́run ní ìnáwó tí ń gbà lọ́wọ́ yìí àmọ́ kí n tó lè já tíkẹ́ẹ̀tì àlùjánnà fún yín sọ́lù àlẹ́ yìí. صلوا عليه ẹ bá mi fẹ́ ànábì. وسلموا تسليما. صلوا عليه وسلموا تسليما.
wá ń ṣe yẹn rẹ̀ ó ní nǹkan ànábì wa sọ tẹ́nìkan ò lè sọ ọlọ́run wa ànábì tọ́lá fẹ́ sí àwọn èèyàn léegun kúl in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkum Allah. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله. tẹ̀wẹ́lẹ̀ fẹ́ràn ọlọ́run kí ló bá jẹ̀bi tèmi ànábì ni ẹ ṣe tẹ́ ẹ bá ti fẹ́ mi fúnra ọlọ́run ní òfẹ́ yín ìwọ ọlọ́run fẹ́ràn ọlọ́run ọ̀fẹ́ ànábì òpùrọ́ ni ọ̀wọ̀ náà ọlọ́run tí wọ́n ọlọ́run fẹ́ràn ìta ló wá ṣàlàyé ọlọ́run fún ẹ jẹ́ abil huda ọ̀nà àmà tá à ń tọ̀ tá a fẹ́ wá lè jẹ́ nà lórí ẹ̀ ànábì ló mú wa àtẹlẹ́dí lẹ́wọ̀láàkà. لولاك ما خلق امرؤ Sheikh Abdul Qadir. كلا ولا خلق الورى لولاك. bí ìbáṣọlá ànábì wo náà ìwọ tó ní ayé lọ wà mọ́yà tí ìbáṣọlá ànábì ọlọ́run ní dá ayé. أنت الذي لولاك ما خلق امرؤ كلا ولا خلق الورى لولاك. ẹ fẹ́ jẹ́ kí n tẹnu bọ̀rọ̀ ànábì. أنت الذي ẹ fẹ́ kí n tẹnu bọ̀rọ̀ ànábì. لولاك ما خلق امرؤ ẹ ń ta mí nípa àkùn. كلا tí n bá kẹnu bọ̀rọ̀ ànábì àníkù mi tí mo ولا خلق الورى لولاك. ànábì wà nulẹ̀ wà ní kálúwà wọn láwọn ọ̀dọ́ tànábì jáde. Abu Dharr ó wá ní mo wà ẹ̀gbọ́ kuntu ma'ahu fi khalwatihi. mo wà pẹ̀lú ànábì ní kálúwà ànábì invite mi wọlé jọ́nà kí n wá rí tí n rírí. أنت الذي لولاك ما خلق امرؤ ṣé ìbínú kí n ṣe báyìí. كلا ولا خلق الورى لولاك. kí n tó sọ̀rọ̀ yìí ẹ̀yìn ọba ànábì jáde dáadáa. أنت الذي لما توسل آدم ọjẹ́ من ذنبه بك فاز وأباك. mo kí ọmọ ọ̀rẹ́ mi aiki mi sá. أنت الذي njọ́ tí n kọ wo lẹ̀ yìí ẹ̀ tún kọ́ host mi láyé nù. لما أفعت إلى السماء pẹ̀lú ògùn ọlọ́ọ̀ ní kú ní kékeré. بك قد سمت gbogbo tí bàbá rẹ̀ òdo sí ọ̀yànjú ẹ̀. وتزينت لسراك. èmi rẹ̀ ọ̀rẹ́ ni àdàtò ní. alájà orúkọ ẹ̀yẹ ńkọ́ oníráìsì. بك قد سمت وتزينت سراك. ọmọ ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ni adé oníkú ká dẹ́yìn ẹnu àádá àbòbò lẹ́yìn rẹ̀ ó fi dàkúkọ. أنت الذي kò láǹgbàwé ọtí fírì láti wọlé mi. فينا سألت شفاعة. bàbá tó bí ọ ajẹkù ajẹyọ rẹ̀ gbogbo yín lẹ́yìn ناداك ربك ọ̀rẹ́ wa ńláńlá. لم تكن لسواك. àlọ́bí mẹ́jọ náà نعم. àbúrò oníwà ń ròyìn ànábì ó lé ànábì ò jáde ńjọ́ náà ló bá ṣe sàá Abubakar bá dé ànábì ni kó jókòó lápò ọ̀tún nígbà tó yá Umaru tún wọlé
ààrẹ mi ni kò tó kó lágòsì. ناداك ربك لم تكن لسواك ìgbà tẹ ẹlẹ́ẹ̀fẹ́ gbọ́ ọmọ sọ yóò kó jẹ́ mi. أنت الذي لما رفعت إلى السماء بك قد سمت وتزاينت لسراك بك قد سمت وتزاينت لسراك bàbá ìmáàmù ládùúgbò yìí وبك الخليل ní òpó màálù دعا ọlọ́run ló ga jù. فعادت ناره بردا وقد خمدت بنور سناك gbàtẹ́ yìí ń bọ́ ẹ lójú ọ̀dọ̀ ẹ̀. ó ṣe sà Usmanu bá wọlé Usmanu dé Ànábì ti fi yàtá pọ̀ tún ó fi yàtá pọ̀ sí bí ètò tó kó yìí Sàkúnlẹ̀ lọ́ba lọ́tún Samuel Sáyidì Àmọ́ra lẹ́yìn òsì tẹ́jọ́ búrẹ́dì àtàkà lórí ta àṣìṣúná Ànábì ni. الخليل دعا فعادت ناره ọ̀rọ̀ yìí fẹ́ kí n sọ jáde. بردا وقد خمدت بنور سناك bọ́ọ̀mà mi ṣe bá mi ká tó n ò gbọ́rọ̀ ìlẹ́nu mi rí. تالله يا ياسين مثلك لم يكن àlọ́bẹ̀ ìwọ Usmanu tó dé lọ sa òkúta méje wá jáde lọ sa òkúta wá. في العالمين وحق من نباك Ànábì wa mú òkúta wọ́wọ́ mi ni bókúta sí kan wà nẹ́bì onílà ilaha illallah الله subhanallah walhamdulillah الله òkúta bá sọ̀rọ̀ jákè. في العالمين وحق من نباك Ànábì da òkúta lẹ̀ onímọ̀rù wọn náà kó bó sì dánwò rẹ báyìí òkúta ní la ilaha illallah subhanallah walhamdulillah الله òkúta kọ̀ọ̀kan sọ̀rọ̀ ọ̀rọ̀ náà tó dálẹ̀ bó ti dálẹ̀ òkúta dákẹ́ onímọ̀rù kó lọ́wọ́. أنت الذي لما توسل آدم òun náà tún kó òkúta kọ̀ọ̀kan sọ̀rọ̀ la ilaha illallah subhanallah walhamdulillah olùsọ̀rọ̀ wọn náà kó. من ذنبه yaba ni èwo lọ sí ó lẹ́nìkan náà àwọn tí ì ṣe mùsùlùmí ń sọ pé Ànábì Dáúdà Ọlọ́run wo irin fún kò sí tọ́lọ́run rọ̀ fún èmi ti wá fọ́ ọkàn òkúta wọn ní káyìn tẹ sún mi kẹ́ fọ́ ọkàn kẹ́lẹ́ mọ̀ pé tíyẹn bá ti fẹ́ mi agbára mi ti dára rẹ̀. الله من ذنبه بك فاز وأباك tọ́wọ́ fẹ́ kí ìmọ̀lẹ́ Ànábì ó sọ̀kalẹ̀ sí ọ̀la yorùbá rẹ̀ jákè ní sí dáadáa o. الصلاة على النبي وسيلة ọmọ mi فيها النجاة لكل عبد مسلم ntọ́wọ́ yanjú mi lónìí pọ̀ díẹ̀ mo kí bàbá ìmáàmù wa Ọlọ́run ló ga jù kejì ẹ̀ ló fẹ́ ga tẹ́lẹ́yìn Ọlọ́run kí ni kódà kò sún tó pọ̀ wọlé Ọlọ́run tí ò ní náà ibi إن الصلاة ta ni òun lè lọ fún bó ní lọ على النبي وسيلة mo kéyìn àfa wa ńláńlá فيها النجاة mo kí bàbá wa Ọ̀kẹ́rẹ́ لكل عبد مسلم fún Lùsákì فيها kí wọn ní kí ló dé fẹ́ dákẹ́ النجاة kí ló dé لكل عبد مسلم bàbá wa Ọ̀kẹ́rẹ́ olólùfẹ́ wa èmi sùn ọ̀dọ̀ wọn rí lẹ́kọ̀ọ́ níjọ́ tí mo lọ sí wàásù fún Ìyàké
bàbá wọn kẹrin ní ẹgbàá sí ilé ibi tí wọn kọ́ tí wọn gbàlejò sí wọn tún wá bá mi láago kan àbọ̀ lórúkọ sí ẹ̀sùn dáadáa. صلوا على القمر المنير فإنه mo kí ọba ìmáàmù nílẹ̀ yìí. نور تبدى في الغمام المظلم. mo káwọn àgbààgbà fà mo kí wọn. صلوا على القمر المنير mo kí Sheikh Abdulrahman mo kí wọn Izu فيها النجاة. mo kí wọn kí Al-Khuluqi gbogbo ni mo kí bẹ́ẹ̀ gbọdọ̀. لكل أمر مسلم فيها النجاة لكل أمر مسلم. mo kí Khalifa wa fọkàndínlẹ́yìn àjọ wa tí wọ́n lọ ṣe gbèsè rahimahullah ẹkùn rahmatan wasi'a. آمين. ọlọ́jọ́ ọmọ rí kẹ́sì. صلوا على القمر المنير فإنه gbogbo bẹ́ẹ̀ ni mo kí. نور تبدى في الغمام المظلم. Suleiman Samti نور تبدى Samtiti في الغمام المظلم. ambassador mi nù. صلوا على القمر المنير mo kí àwọn فإنه fi síìsì wọ́n kí bàbá àrà àrà bàbá o Onítọ́. المظلم. dọ́là àdó نور تبدى wọ́n ń darapọ̀ mọ́ Ọlọ́run lọ́wọ́ wọ́n jọ jáde pẹ̀lú ẹkún. في الغمام المظلم. dákun mo fẹ́ kí ogun àti ìwà tó mọ rántí tọrọ ọmọ ọ̀rọ̀ jù mí lọ kò sí kí lágbájá kí n tiẹ̀ gbogbo wọn ni mo kí mọ́dàrin wa rù ẹrù tọ́pọ̀lọ yìí kò ti pọ̀ kọjá kí mọ́ rántí pọ̀ nǹkan lọ. صلوا على القمر المنير فإنه èmi tó ṣe pé ọ̀jẹ̀ owó dé náà nígbà kọjá wá bí wọ́n láti tún wá bá mi ní àgọ́ àmọ́dù àtúnwájọ padà níjọ́ mo lọ paraku ẹ mọ ọkọ̀ tẹ́ ń lòjọ́ náà nábà láwọn gbé tèlé mi ní ọkọ̀ yìí ẹ paraku wọ́n ti ròyìn ọ̀nà fún mi jíìpù ńlá àgàrùmọ̀lẹ́mí gbé kù lọ́fà nábà gbọ́kọ̀ tèlé mi ẹ̀mẹ́rin ló fọ́ táyà kan tó ní paraku àwa dé ọkọ̀ gẹ́ paraku ọkọ̀ gẹ́ ti paraku ekú bò ṣèbí kò tó sùn tẹ́tún la tuntun mi ẹ̀tún ra mi ìjẹ́ ẹ̀dógún lẹ́tún la tuntun mi gbogbo ẹ̀dá tó bá kó pé yóò gbà pé ìwọ́n tó bá kó láàbọ̀ àbọ̀ lọ́gbà bọ́ bá dájọ́ àbọ̀ àyíjọ wọ́n sì kó lé ọlọ́ wàásù tó dá ní ẹ fún ọ. فلاهي نجاهي bàbá في امتداء محمد ọlọ́jẹ́ mi yóò jọ lásìpẹ́ رجعت به something kọ̀ جنات عدن تزخرف mo kẹ́yìn ìyá wa فخرنا به àtẹ̀yìn ọ̀dọ́ bàbá ló tù mo kì í Abdullahi mo rẹ̀ fámìlì rẹ̀ lónìí ló tù ojú oníkìní kan فلاهي نجاهي yàrá mi ló gbé tó jáde lékè fún. في امتداء محمد tí n bá kókè Abdullahi otu ayọ̀ ọmọ tí mo otu mo rẹ̀ fámìlì ẹ̀ lónìí otu رجعت به mo lọ yòókù mi bí ṣe máa pè ọtún bá kẹ́mi rẹ̀. جنات عدن تزخرف ẹ̀yin yá dáadáa رجعت به bàbá mo kí yẹn mọ́ bínú جنات عدن تزخرف ọ̀jẹ́ làwọn náà. فخرنا Sheikh Ismail ẹ jókòó dáadáa bàbá فخرنا Suleiman. بجاهه kò já létí. رضفا كل أمة mo káwọn securities mi ẹ ṣe عليهم لنا جاههم aṣọ karama ti wọ ẹ níbọ pẹ̀lú ẹ̀jẹ̀ وفضل مضاعف
wọn ò dalẹ̀ wọn ò gbàbọ̀dẹ̀ fún mi. عليهم لنا ìyàwó ẹni náà. ضاعف èyí jọ aláwọ̀lẹ́tì. ṣé ẹ máa ti ń jẹ náà kí n tú palẹ̀ tí ẹ bá máa ti jẹ́ Latifu yẹ gbọ́dọ̀ jẹ́ mọ́ láyé ẹ̀. باسمك أرجو منك نيل مطالب Sheikh Abdulkadir. بجاهك فعلك olólùfẹ́ wa. أملاك جمعا تسخرت. wọ́n sọ bẹ́ẹ̀ bí n bá wáyé àbí wọn ò tó pè ẹ tó mi pè àbọ̀bí tọ́lọ́ ń lò mí sí pọ̀. tọ́ba kò mí tó lè tó máa wọlé àdúrà tì mí kí n lè wá. lọ gba àwẹ̀ tì mí lọ́rùn. ṣe sàárà. mo múra àti mo bọ́ bí ní kọ́lọ̀ lọ́fà wọlé ló ń bo lọ́wọ́ wa. mo ti wà ń dalẹ̀ tí n bá sí lọ́fà tó nílé wa mọ́. àwọn yóò sì máa fapá jánu wọ́n sì lẹ pósítà rẹ̀ kó wá ṣé tí mo rù ní wọ́n rù ní. ìwọ gan tọ́ ọ̀rẹ́ rù ayé ṣé tọ́ sọ tọ́lọ́ lé ṣe tán. àwọn ọdún tó ti fẹnu gan kọ́bọ̀dù fún ìyàwó rẹ̀ tó rí kàdún ní. لطيف فداركنا بلطيفك سرعة. ọdọọdún ní máa mú un lọ bí i èyí tó fi sì kó mọ ni ìyàwó wa níbi ìtàkọ́bí tó ìbímọ inú rẹ tán. لطيف فداركنا. má ti ṣe únà ẹ̀dá ò lè dá nǹkan fún àmì tọ́lọ̀ ń bá ní kó ṣeé ṣe. ẹ lọ yẹn yín kó lẹ́mìí bẹ́ẹ̀ bá ga dáyé kẹ́tẹ́ kò lè ládé mọ́ tóró ń kó nira rẹ mọ́. لطيف فداركنا بلطيفك سرعة. Sheikh Abdulkadir. مجيب ọ̀rẹ́ wa سريعا ọ̀rẹ́ wa dáadáa. والأمور تيسرت. bàbá ọ̀rẹ́ wa Allahu Latif ọ̀rẹ́ wa lọ́jọ́ tó ti pẹ́. لطيف gbogbo Abdulkadir ní jẹ́ Muideen. فداركنا gbogbo Abdulkadir ní jẹ́ Muideen. gbogbo Muideen ní jẹ́ Abdulkadir. بلطيفك سرعة. ẹ̀yin yá wa èmi lè gbà lálejò tó báyìí ẹ gba ìdùnnú lálejò مجيب سريعا ẹ gba àlùbáríkà lálejò. والأمور تيسرت. ọ̀rọ̀ tí báni tá a fẹsẹ̀ jẹlẹ̀ kò ní wọ̀ràn yín. مجيب سريعا. àti gbogbo wa náà. والأمور تيسرت. Sheikh Abdulkadir. فخرنا ẹ̀yin sàmárì wọ̀nyí tẹ́ bá ń bọ̀ lẹ́ẹ̀mí mílíọ̀nù ẹ̀ kò débi. ẹni bá ti ní bóun ni ó sì rí kò gbàgbọ́ náà mẹ́nu. فخرنا بجايل. èyí wá sàdé pé àfàlẹ́ máa náwó fún kì í ṣe bẹ́ẹ̀ kó pamọ́ ìdùnnú lẹ̀ fi ń nà ni ẹ̀ní náwó bànújẹ́. فخرنا بجايل مصطفى ọmọ ara كل أمة. bàbá ara ń kọ́. فخرنا بجايل مصطفى كل أمة. àwọn abéèrè ẹ̀yin ìyá wa gbogbo ọlọ́kọ́ bó o lọ wí. فخرنا بجايل مصطفى كل أمة. màmá kí mi sá báńkì màmá ẹ̀ tó bá délé. عليهم لنا جاه وفضل مضاعف. عليهم لنا جاه وفضل مضاعف. ẹ wá béèrè ẹ kọjú sí mi dáadáa èmi ni ó mú yẹn láṣeyọrí. gbàrà tí mo dé mo ní èyí lẹni bíjọ èyí lè dáwọ́lé tó tó báyìí. ẹ̀dá tí ò bá ní nǹkan mẹ́rin tí mo fẹ́ ka ẹ̀ kò ní ní nǹkan mẹ́rin. Allah ká tẹ̀lé mi nílùú Ṣakí náà. فخرنا بجايل مصطفى كل أمة. ẹ dákun ẹ kọjú sí mi ni. olùwòtò ọ̀fẹ́ náwó sí tó ga láyé ọ̀dẹ́ náà. نعم kí ló dé ẹ̀dá mi lóhùn. عليهم لنا tó o fẹ́ kọ́ kú láyé kí tẹ̀ dáadáa rẹ mọ̀ kú. جاه tí wọ́n sọ pé eléyìí ti lọ wàhálà àfà
orí parẹ́ ni. رجلا إن أتوا بعده يقولون مر وهذا الأثر. ìyàwó ní náà ebi lẹ́yìn tẹ́ẹ̀fì gani bí bẹ́ẹ̀ ní parẹ́ mọ́láyé. àfa wa bẹ̀rẹ̀ sí ní tabẹ̀bọ̀ tọ́wọ́ farabalẹ̀ lọ́gbọ̀ yìí ìwọ dárò yìí ò bá tẹ̀lé ọ wá láti ilé tó ọ̀sẹ̀ bọ̀ tí ì ṣe. وكن رجلا إن أتوا بعده. mo káwọn ìyá àfa Abdulkadir wọn ìyá àfa ọlọ́run jẹ́ jíire wọn kalẹ̀. يقولون مر wọ́n ti di ambassador Islam bẹ́ẹ̀ ni. وهذا الأثر. àṣì àkọ́kọ́ ń bẹ̀rẹ̀ kọjú sí mi àtùkọ̀lẹ́ kàbáàbà ni'mati wà á tẹ̀fta bàbá ṣèdá lọ́tọ́jú ọmọ rẹ̀ àárín yẹn láwà kíákíá. يقولون مر bí o bó fọlọ́ mbẹ́ ọ. وهذا الأثر. ẹ sì fún ní tí ń fẹ́ ọlọ́ọ̀jì ọládùbáríkà. يقولون مر ẹ kọjú sí mi. وهذا الأثر. ìwọ́n tó ọ̀rẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ dé èèyàn láyé lọ tilẹ̀kùn ọ̀dẹ̀kùn sílẹ̀kùn kọ́ ni rẹ̀ ládìẹ̀ nílé ń wọ bàtà 250 ní galáyé rẹ̀ bàtà tó lè kọsẹ̀ tí ó yà jẹ̀mọ́ ayé náà ló ń jẹ báyìí nílé ń jẹ ń pàdé fẹ́ràn yípo etí abọ́ olùtẹ̀yẹ bá jẹlẹ yóò gbé fò gbórí ibùfò. èyí lẹni wọn bá yín sọ̀rọ̀ àwọn àyíká ń bẹ táyé ò tí tó jẹ tọba ń bí ìdá rẹ lọ́wọ́ dàlóhùn àbí kìíní kó kó ọ̀nà kó mi ni. يقولون مر وهذا الأثر. ẹni bá yóò bá ẹni bí òní ṣòfò jẹmọ ìwọ náà ń gun ọ̀kadà ọ̀pá 2000 lójúmọ́ ó sì mú ògógóró 8. ó wá ní kódà ilé wa tí kọjá ojú wíńdò yóò tún já wálẹ̀. Sheikh Abdulkadir èyí ni ń bá sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ẹni bá fẹ́ ga yóò fòrò ẹ̀mí rẹ̀ tó bá débi tí lọ ní òtò wẹ̀yìn tí ẹ bá lọ tí wẹ̀yìn lẹ́ẹ̀mí ẹ̀ wá kò tó ní òbá rẹ̀ dèèyàn náà ìwọ ń jẹ ẹja tí ń sọ sínú pépà sáńsáì ìwọ tí lè bàbá rẹ tí ẹ kàn tì páànù táyà ní ẹ kólé lórí ẹ lè rè sọmẹrin péré àtòkúta akọ tẹ̀yìn bá yẹ tí ó pààyà rẹ mọ́lẹ̀ ìdẹ̀kùn máa bá yẹ rẹ jẹ́ ìwọ náà ń gbé nílé ọtí wọn á tó rẹ wọlé bí ewúrẹ́ tó kú pẹ̀lú wíbarò ẹ̀yin yá wa tí ẹ bá bẹ̀rẹ̀ òwò ẹnu rẹ gbọ́dọ̀ fẹjọwọ́ rẹ lọ òwò wọn ò ní gbérí wọ́n lọ gba búrẹ́dì fúnra rẹ ó sì jẹ mẹ́rin èrè ló wà lórí búrẹ́dì ó tún lẹ́yìn ọmọ ẹ fún mi ń kóòkì ní títà náà ni ó da yẹyẹ ìgò mẹ́ta. الصبر عن شهوات نفسك نومة. mo rò pé ẹ fẹ́ kí n sọ yòókù ni. الصبر عن شهوات نفسك نومة. ìwé simoli di lọ́dọọdún àkówó tẹ bá pa ṣàwámà lọ fi ń jẹ kí lẹ́yìn àbá fẹ́ gbà mí kẹ́ yọkùn ṣèjẹkú jẹjẹ fẹ́ jẹ náà kò sí ọlá mi kẹ́yìn ó yọkùn àṣeyọrí ní nǹkan rírè wọn kọmíṣàn ọkùn lẹ́yìn kọ́ yà gbẹ́kọ́tọ̀ kọ́ sì so ntáyé bá rí ni ẹ máa kọmíṣàn ẹ̀yin àfa ẹ̀fàyè ẹ̀yin ṣòfò ìwọ lọ́wọ́ wọn dà fún ẹ̀yin èyí tí iṣu tí ẹ fọ́pọ̀ mẹ́yìn níbi owó obìnrin olóbìnrin tẹ gbà tẹ sọjọ́ bí ànábi tíyà yín òrà alága jẹ́ mbẹ́ kálukú ń lọ rẹ̀ bí kọ́sọ́ọ̀mù ti lé ká ní wọ́n mẹ́rù yín nígboro síbẹ̀ wọ́n tún fi ìjà alága ẹ̀ tún sá sọ́wọ́n àwọn àfáwọn yóò ti sú yín níbi tí ẹ ń darí owó yín gbà
owó tẹ́ ń gbà bí olè lójú aago tẹ́ kì í ṣe tó dáa. ṣé ká bá yín sọ̀rọ̀ àbí ká dákẹ́ ẹnu wa. Asaburu an shahawati nafsika nawmatan. ọmọ mi ló gbà bọ̀. Fasiboti wa galit shahawatan lam tariqudi. ṣé mo lè kàyókù àbí ká bọ́ síbò mí. ẹni tó fẹ́ ga kó ní naam. àbí wọ́n tó ga tó fẹ́ jábọ̀ ní naam. naam. وداعي الصبا فالله يحمد صابرا وتغلق باب العز وتفتح باب الذل. ẹ kọjú sí mi ó lẹ́nu tó fẹ́ ga kó ní naam. ọ̀ tilẹ̀kùn kọ́ máa gba yìí jù. ọ̀ nílé ọ̀rá góòlù 500,000. ọrùn wo lọ fẹ́ kó sí ọrùn gbèsè. nílé mìrẹ́ǹtì ilé mìrẹ́ǹtì ìwọ náà lo góòlù 1.5 million tó o bá ra lẹ̀ ọba níbi tí wọ́n fẹ́ lè máa lọ sunú ẹ̀ láì tí ì kà. kí ló ń ṣe àwa náà kó ti àwa. يا نفس هذا موسم فتزودي. jẹ́wọ́ ọ̀dọ́ mi náà mẹ́rin. ẹni tó bá fẹ́ ga láyé yóò tilẹ̀kùn fáàrí. ọkọ̀ọ̀kan tilẹ̀kùn fáàrí paná. wọ́n máa níbi sí lọ tẹ́lẹ̀ tó wọ síkẹ́ẹ̀tì kan ó ti kan lé rẹ o. ẹ̀ka ń wo ni tí ó pààrọ̀ bàtà o. ìjẹta la lọ bá sílé ìgbàlọ́ tó gba yìí. ìwọ ń pààrọ̀ aṣọ bí ọ̀gá nílé tẹ́lẹ̀ lé ọlọ́la. ẹ̀ṣẹ́ ìta náà dákẹ́ ìwọ náà máa gbọ́. gbogbo ẹ̀dá tó bá ti lè ní fáàrí ju ti ń ṣe kò ní ní nǹkan fáàrí. èyí ọ̀dọ́ ní ń bá sọ̀rọ̀ lónìí ọgbà ìsọlímẹ́ǹtì ọkọ̀ wájú ọwọ́ pámánẹ́ǹtì ẹ̀fà lè kò fi gbèrò wọ́n ń gbé yípo 5 alive àti sèré máa jẹ nǹkan sí mi lọ́rùn tí wọ́n bá gbọ́kọ nídìí rẹ̀ ní rówó rà mí. òkúta lọ gbé síwájú ìgbà tó wá ayé ó tè ọ ọbókúta sọ̀rẹ́. ẹ̀dá mọ́ni ọkọ̀ tilẹ̀kùn pọ̀ fẹ́ máa gba yìí ìgbà tí mo fẹ́ máa kọ́ ní ike èmi ò rí ń pa ọba àwọn sọ 20 million tẹ̀ ní dọ́ọ̀lù tí mo fẹ́ kọ́ ni mò ń wò ìgbà tá a kọ́ tẹ́lẹ̀ àdá pé wò èyí ọ̀dọ́ àfa àjẹmọ́ tó wà mí lónìí kọ́bọ̀lù aṣọ rẹ̀ kún lóòótọ́ àmọ́lélé lọ kó sí ilé tó ọlẹ jíbẹ kọ́ máa sọ àbí kọ́ sùn kọ́ máa jíbẹ pé ọmọ mi ń bọ̀ látòkè ọya kókó lọ́tùnla ìwé ni sórí fídì lọ́mọ sùn òní mo jalága ń patí ọ̀la mo jalága patí kọ̀ọ̀kan lọ ná 1 million ọ̀sìn lọ méje láàrin ọ̀sẹ̀ ọ̀pọ̀lọ́ ní òrìlẹ̀ ọkọ̀ ònùlù signal ìdájí lọ́ọ́ fi lọ́tọ̀ ní gbẹgbẹ́ kákà yókù àbí ń sinmi kí ni ń ṣe ọ́ kí ni fáàrí ayé rẹ ọ̀npẹ nìkan tálíkà ó tọ́ ọmọdé medical doctor ó bí engineer ó bí lawyer ó bí accountant ìwọ kan gbajúmọ̀ ọmọ rẹ ń sáré káàkiri ìlú gbajúmọ̀ òsì wo lọ́ọ́ ṣe tọ́mọ rẹ ò lálùbáríkà ọmọ rẹ dàjọ lò gbogbo ayé ní ránṣẹ́ ẹ̀yin obìnrin ẹja ayé fa ẹ̀rá ìmójútó ọmọ mọ́ àyà tó bí àwa wọn ò ro ẹ̀kọ́ àtàkà fún wa láàárọ̀ wọn ò da ọkà gbóná fún wa wọn á ro àmàlà fún wa náà tó bí a aago koru lẹ́yìn tí ń kó lu bí òkú tí wọn ò fọ́gbá fún ẹ̀ tọ́mọ ma ọmọ yọkùnlé mú ẹ sáfẹ́ nájà ayé tẹ ẹ bá nájà tẹ ẹ jèrè tẹ ẹ tọmọ yín ò yàn òfò náà ni. ọmọ rẹ ò wá ṣe wáyẹ́kì ọ̀sán alẹ́ sí 35,000 èyí lówó tọ́bi rẹ yí ẹ̀rún ọmọ rẹ tí ó sì wáyẹ́kì ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ pé ọmọ rẹ ò sì lẹ́gbẹ́ tó bá pé ń tiẹ̀ wọ́n ránṣẹ́ tí èkú ni ìwọ lọ wọ léèsì 150,000 níbi tí ọmọ rẹ ti ń lọ ṣàgó bí ànábì alága ń jẹ láti àjẹkù páàsì ní àjẹkù èmi ni kúrì rẹ tó ń kú dírìrì tí wọ́n tẹ ọmọ rẹ mọ́lẹ̀ àwọn ń dàgbà ló ta fún bí adìẹ ká sọ̀rọ̀ àbótó
iye bẹ́ẹ̀ sọ wá dákẹ́ bẹ́ẹ̀ nígbà ẹlẹ́mìí ni òye mi à. إن شئت نيل الفخر فاصبر واصطبر. Parakọ̀ yìí. إن شئت نيل الفخر فاصبر واصطبر. Ẹni bá yọ̀ bá lẹ́bí òní sọ̀fù. إن المفاخر في الطريق الأبعد. Kò di méjì. Ẹ máa gbọ́ yòókù lọ́jọ́ owó dé. إن المفاخر Lọ́dọ̀ ọ̀rẹ́ mi. في الطريق الأبعد. إن المفاخر 16 kọ́ bá في rẹ̀. الطريق الأبعد. Ẹ pàdé mi lọ́jọ́ owó dé. Bàbá Parakọ̀ yìí. إن شئت نيل الفخر Sheikh Abdulkadir kò ní sọ yóò kò ní. فاصبر واصطبر. Ẹ ní sọ. إن المفاخر Ẹ jòkó dáadáa. في الطريق الأبعد. Ẹ yẹ wọn ní náà. Sọmọlẹ wí kẹta. Ẹ tí wọ́n fẹ́ ga ní sọ o. Má lọ wẹ̀wẹ̀ odò. Wọ́n kà pa ọ̀ní ó pa ọ jẹ. Kẹ̀kẹ́ tí wọ́n sọ sí ti odò lẹ́nu mi wá ká wọ́n ti sọ sẹ́fẹ́ lómi. Wọ́n lo tiẹ̀ pọ̀ mọ́ tiẹ̀ nù. Ìwọ wẹ̀ ọ̀sọ̀ kẹ̀kẹ́ yẹn lẹ́lẹ̀ ọ̀lọ́. Ẹnìkan ti kó tiẹ̀ jọ kẹ̀kẹ́ tó kù ti wá náà nù. Wọ́n bá lù ọ̀pọ̀. Ó tiẹ̀ bá bí tiẹ̀ bá. Mo rò pé Saki mo wà ní. Sí Saki mo wà yìí. Ara Saki máa ń yọ̀ bá nẹ́bì ni. إن المفاخر في الطريق الأبعد. وأطغلق باب الراحة وتفتح باب الجهد. Olùwọ́ tó fẹ́ ga ọ ní náà. Ọ́ tilẹ̀kùn sinmi. Àdàbí ń díá. Ọ́ tilẹ̀kùn sinmi. Àjọ wà lóru àná náà ni. Àti ẹ̀lẹ́ lórí àti sámtìtì. Bàbá bẹ́ẹ̀ bá lè sinmi jù kò ní tẹ́gbẹ́. Kémi ní kí mo fẹ́ sinmi ní ìsìn. Ẹ wo yẹn tí ń sáré tẹ̀lé mi ni. Ọkọ̀ tó bá dúró tọ̀ lẹ́sìpírẹ́sì kò ní bẹ́ẹ̀ lómi tí èdè kò mọ̀. Máa bá tiẹ̀ lọ ni. Ọkọ̀ tó dúró tọ̀ lẹ́sìpírẹ́sì mẹ́ẹ̀ẹ́dógún wa kọjá ó lè má bá méjì tí èdè kò mọ̀. Àfi tá náà bá dúró tọ̀ bí tiẹ̀. Ẹ̀yin yá wa ìsì dábí lóhùn. Ọ̀pọ̀lọpọ̀ yín ti sinmi tọ́mọ ò bá tí yẹn ẹ̀ tí gbọ́dọ̀ sinmi. Àlùbáríkà tí ò bá tí ìrànà ọmọ akùdé ni. Ìwọ́n tó abọ́ hàn gẹ̀gẹ̀ ọ lè ta jẹ tán. Ó yẹ kó tọ́ ọmọ tí òun rà tó jábọ̀ lọ fún ọ ni. Àìmọ̀ iye abọ́ tó ti lukú déètì tẹ́ ẹ̀ lè lò mọ́. Ẹ wo iye abọ́ tí ẹ rà tí ẹ gbọ́dọ̀ fi jẹ mọ́ tẹ́ ẹ máa sunkún bí wà tí a ṣe pèlè yìí. Wọn ò mọ̀ dáhùn mọ́. Èèyàn ọ̀dọ́ àfa lọ́jọ́ tẹ̀sùbá lọ́jọ́ tahajjud Samti àwọn tí Samti ti ń pariwo Samti dé. فاجهد عساك تنايو فيما بقي. Samti بالجد واحذر أن تكون غفولا. ọmọ wúrà bàbá wúrà. بالجد واحذر Ambassador mi nà. أن تكون غفولا. Ìbílẹ̀ mo rán Samti sẹ́ mo ní kó wá pàfẹ́tì àgbo igi tó gbéra. Ìbánkì àná fi síìsì. وجهد عساك تناير فيما بقي. Olùwọ́ tó mẹ́bí ẹni náà. Ṣètánì wa ọwọ́ sọ̀fà Ṣètánì wa ń tọ̀ sí ọ létí. Ọwọ́ yíra padà báyìí nínú òsì. Bàbá èyí ó tilẹ̀kùn sinmi ni.
ìjọ tí Mariam tó bí ọmọ tán tinú ń ta tó fẹ́ jẹun ó wá fìdí sún lọ bí igi dẹ̀bí dùn ẹ̀kọ́jú síbi tó ti rẹ́rì ọlọ́ni kò sí mi. ألم تر أن الله قال لمريم ọlọ́ni mi igi yẹn. فخذي إليك جذعة تساقط الرطب. ìwọ́n tó wà ń bí dàkún ó ti sinmi ju ọ̀lẹ́ tẹ́gbẹ́ àwọn àbúrò ẹ̀ tó dáwọ́ jọ fún ọkọ fi ṣòwò ọ̀tún lọ léèsì oríṣi mẹ́ta ó ní wọ́n fẹ́ máa pààrọ̀ aṣọ ara rẹ̀ padà lógbò ìwà lára pín ó lọ fẹ́ dìlù bọ́ọ̀sù gidi nínú owó kọ́mílẹ́ láìta tó lọ yá owó gúrúmì. èèyàn ń sinmi kó lè bá a dé èèyàn. ولو شاء تجني ọlọ́run lágbára kó ní kéṣù wá bá Mọ́ríámà nílé. من غير هذه. àbúrò mi mí kí mí dààmú. جناته ولكن كل شيء له سبب. gbogbo tó ló bá sí yóò ní sábàbí. ìmáàmù Ọ̀fà ni mí kì í ṣe pé wọ́n ní ìmáàmù Ọ̀fà ni Muideen of the world. ṣùgbọ́n wàhálà tí ń ṣe ká ẹ̀ ní sábàbí oríire mi. n pa àjò ìjẹ́ ká jòkó lè kí n mọ kó yẹn lẹ́sẹ̀ inú yàrá. mo ń ṣiṣẹ́ tààrà. Ọ̀yọ́ ni mo gbàdé Àgọ́ Àmọ́dù ni mo gbàdé bí iṣẹ́ nù. èyí tẹ wà ń bí ẹ wá rí láì lórí ẹ̀gbọ́n rẹ ẹ̀gbọ́n tó lè yarí wọn lọ́wọ́ tẹbi ó pọ̀ ọkú. bóṣọ bẹ̀rẹ̀ lọ́gbẹ̀ẹ́ sẹ́yìn ọjà ẹ bá rọ́mù ẹ bá ra pákó ọmọ ìjẹnu ogun rẹ̀. ìwọ sọ pé ọ fẹ́ fi ẹwà rẹ dè èèyàn ọ ti já kámúkámú kó tó dọjọ́ alẹ́ níbi tí àkàn ti mú aládàpọ̀ méje kó tó súnmọ́ ẹ̀fínmílẹ̀ tí ó ti bàjẹ́ katakata yóò ti hàn ọ́ lẹ́mọ̀ yóò ti yọ ní búre ọ̀ lè jèrè ọmọ rẹ mọ́ ọ̀ dé pampasì lọ́jọ́ alẹ́ bá wọn. ọkọ̀ tó bá fi ọlọ́dẹ máa gé ọ lò torí tó o bá yọ ọwọ́ òun ló làdẹ́wò ṣùgbọ́n wèrè tí mu méje pọ̀ tí ìbá ṣe páyé dojúrú níjọ èyí fojú kan tí ẹ bá mú láti fi súnmọ́ bí ẹ wá ń ta ká yẹyẹyẹ nísìn ní tí ó pa ayé rọ kẹ́yìn náà ọmọ 35 náà wá ń lò kí ló ti faraṣe tí ìbá ṣe páyé ti burú níbi tí wọn tó lé ní 70 ti bímọ níjọ tí ò sí wàhálà ẹ wà ara wọn ọ̀dọ́ 35 40 wọn àpèyà yóò wá gbé àgbo òṣèkúṣe sí ẹ láàrin àní ẹ̀mí tìkìtìkì ẹ wá tẹ̀sí ẹ lára mi. ìyá tọmọ rẹ tó yẹ kó máa sọ fún pé ìyá àti sàgbákò. tí ìbá ṣe pẹ́yìn obìnrin ẹ̀ tí ẹ̀ bẹ̀rù kú náà mo tún wọ ìdá yín láàmú wọn ń ta lójú yín ẹ̀ múrò kọ́ ẹ̀kẹ́ họ. pé nítorí ìmìlẹ̀ ẹmu méje mo fẹ́ tọ̀ kọ́ ní pápá bóra. ولا شاء تجني من غير هذه. àmọ́ ayé ti dojúrú àwọn obìnrin ti di jẹ̀kí tọkùnrin ò bá sí èrè kò lè kápá àwọn ọmọ ẹ di jẹ̀kí àná ìlànà lé fọkùnrin. ẹ ṣọ́ra yín bí àlọ́ bá lọ tí àbọ̀ bá dé oògùn ò ní kápá yín mọ́ ẹ di yẹ̀yẹ̀yẹ̀. èyí obìnrin wa bá ayé níbi ẹ̀mẹ́jì ò tó mi ọkọ fún wa máa sọ dàbúrò sálọ ní mọ́sálásí èyí yóò pa mí ó tó lọ bá ọ̀rọ̀ wa ọkọ ní kò sọ̀rọ̀ mi ti ń gbà lọ bí sẹ́ mo wà. جناته ولكن كل شيء له سبب. ọlọ́mọdé àti ọjàrà. جناته ولكن. ìwọ́n tó wà á bí tó bá ń ṣe bẹ́ẹ̀ àṣírí ọjà ni ọ́ ọ̀wá rí pa ọkọ̀ sílẹ̀ ọ̀wá ń kẹ́lẹ́kùn. ọkọ̀ gbọ́dọ̀ lọ Mẹ́kà ìròyìn ibú ní òkà kó tó dé wọ́n ti balẹ̀ jẹ́ tó lọ ti forí ibú kọ́ra rẹ̀ yẹ̀yẹ̀yẹ̀ ní ọ́ a máa ṣe yẹ̀yẹ̀ bíi náà wẹ́dà
yóò wá kura lóòrè kùté àbúrò ọkọ ló tàn wọlé kò sì ré kùté tó ọmọ fẹ́ gbọ́nù o tún fèsì lórí gómìnà. جناتي ولكن كل شيء له سبب. láti máa bá ẹ̀ka sọ́tún wọ́tà ó yára pààyàn ọ̀wá ní sẹ́mà ẹ̀yin obìnrin ọ̀wá ní sẹ́mà wọ́n kéèyàn ó ṣiṣẹ́ kó gbìyànjú jihad tí ẹ gbìyànjú tí mọ̀lẹ́bí ò bá tiẹ̀ bù ọkùn tí wọ́n ní pọ̀ ń já lamba jẹ́mọ̀ ẹnu mi gbà pé gbogbo tí mo bá ní fìtínẹ́tù mi jùlọ ńgbà mo dé bí ibi ìṣe ń sojú ni torí tí ì sinmi. ولا تكسل. olùwò tó fẹ́ déyàn dákun má sọ̀rọ̀ jù oríire kì í wọ̀rọ̀ jù lọ. ọ̀rọ̀ gíga ni ń sọ lónìí àbí. ولا تكن غافلا. ṣé àlùkọ́rì ti fẹ́ ga aláwọ̀ sì jí ó ga. آمين. ẹ tún kó ẹ ga ẹ wá ní gàgà tó fò. اجهد ولا تكسل ولا تكن غافلا. kí ló dé ọ̀rọ̀ àbá yín lẹ́jọ́. فندامة عقبى لمن يتكاسل. Samtiti. Titi. Ah, wọ́n gba ti Samti gẹ̀. Ẹ bọ́ sójú agbo kí wọ́n rí. Ó yẹ kí ẹ kí Samti ẹ kí ẹ. اجهد ولا تكسل ولا تكن غافلا. My loyalist. فندامة عقبى لمن يتكاسل. Àwọn ṣíwù lálá ni wọ́n wọlé wọ̀nyí. اجهد ولا تكسل. Ṣé ìgbàlámọ́ ni kọ́? Izu. ولا تكن غافلا. Ẹ fi sẹ́ẹ̀ mi jẹ́ fún wọn. فندامة عقبى لمن يتكاسل. Ẹ má yọ̀ bá lẹ́bí ẹ̀ ní parí ẹ̀. فندامة Yorùbá rẹ tó dáadáa. لمن يتكاسل. Jama. Ṣùgbọ́n àṣẹ ti jòkó ẹ̀. Ẹ̀rí kí ló tó tẹ̀lé? Ẹ dá mi lóhùn. Wà á tó wọ̀ lẹ́kọ̀ọ́ bá bà náà. Tí ẹ bá fẹ́ dé èèyàn láyé, kọ́kọ́ lọ tilẹ̀kùn oorun náà, lọ tilẹ̀kùn oorun, ìwọ àtọwọ́ ẹ̀ gbọ́dọ̀ sọ̀rẹ́. بقصر نومة تعطى المراد. Olùwọ̀ tó fẹ́ dé èèyàn, dákun fẹnu rẹ̀ sọ pé náà. Tó o bá dín oorun kù lọ́wọ́ lọ́tò tẹ̀ tó ń fẹ́. Èèyàn lè lé bá tó bá lè sùn jù. Yóò ràn ẹgbẹ́ rẹ lẹ́rù. Ẹni bá lè sùn yóò jẹ́ǹjẹ́ ọ̀tá rẹ̀. Yóò sẹ́nu bọ̀lọ̀bọ̀lọ̀. والتسلم. N bá sọ bó o ní sí wá bí. Bó mo sì fẹ́ wá bí lẹ́rù. Mo sọ wá sí di aago márùn-ún kù ṣẹ́jú mẹ́wàá ni. Mọ́júmọ́ ẹ̀ márùn-ún dájí. Mo sọ wá sí di aago márùn-ún àbọ̀ lọ́yọ̀ọ́ rẹ̀ kí n tó máa bọ̀ sí ìlú yìí. Kí n tó máa bọ̀ sí àgọ́ Àmọ́dù lọ́dọ̀ bàbá wa Ọbalolú. Sheikh Abdulrahman Ọbalolú lọ́yọ̀ọ́. وتسلم من عدوك من Ẹ̀jẹ̀ wẹ̀ dákun kí ni ilé mi ká bá sọ́ọ̀sì wá ta mí ni àti táyìn kọjá nù ayé. Ọlọ́mọ rìbáàsì wa. آمين. Ìwọ́n tó bá lè tí mo dédú náà tó bá wọn kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Èyí ń sùn bàbá. Bẹ́ẹ̀ bá ti sùn báyìí, ọ̀tá ọgbà mú ni. Kí ló fi ọlọ́kàn balẹ̀ tán sùn? Orí kó dààmú gbà tílẹ̀ mọ́, wọ́n ti gbé ọ̀rẹ́ lọ́nìí. Gbàtọ́ bá darí dé ọ̀ní jẹ́ tó ń jẹ́ mọ́.
dákẹ́ ọmọ mi àkàwọn abẹ tí wọ́n sùn fóònù ni wọ́n tẹ̀tí ló fi mọ́ wọ́n gẹ̀ẹ́tì ẹ̀ èyí tẹ́ ẹ ṣe kọ́ọ̀lù lóru free call ayé rẹ̀ bàjẹ́ àkàn wo fíìmù àkàn wo bọ́ọ̀lù wọ́n náà na Nàìjíríà lẹ́ ń sunkún ẹ̀rí bẹ́ẹ̀ gbọ́n Nàìjíríà tó fẹ́ẹ̀lì bí education tó fẹ́ẹ̀lì bí health infrastructure wọ́n fẹ́ẹ̀lì gbogbo nǹkan náà fẹ́ẹ̀lì ẹ̀wá náà fẹ́ẹ̀lì bọ́ọ̀lù ẹ̀ ń sunkún ìran rẹ̀ nígbà yìí gbogbo kọ́ọ̀pù tí ẹ gbà èwo lẹ́jú mọ́ mi rí. àfáàmì náà wá sí irun kí ló dé wọn na ọmọ wa lánàá ni orí rẹ̀ ò pé ọmọ rẹ̀ dànù wọn. kódà tí Nàìjíríà bá gbọ́ bọ́ọ̀lù tí a bá yege èmi wà náà tí ó máa sunkún ẹ yege ń bi eré pa ẹ fẹ́lì níbi gbogbo nǹkan kò sẹ́ni kéde kò sí ń pa gbẹ̀yìn kọsẹ̀ kò lè rí oògùn lọ́sípítà kò sí náà kò sómi wọ́n bóònù ọ̀nà lọ ọdún mẹ́fà wọn ò ní ṣe eruku ó pàrọ̀ àdúgbò tán ètò àpàlà rẹ̀ sínú wọ́ọ̀dù àwọn agbábọ́ọ̀lù ẹ̀ ń sunkún èyí náà kẹ́kọ̀ọ́ bí tẹ̀ ń sunkún ìwà oòrùn sùn wọ́n lébi lórí ẹ̀nà Nàìjíríà lọ lẹ́yìn tẹ́ ti fi yáwó tán ẹ̀wọ̀ iye bílíọ̀nù tá a tó fẹ́ lọ yá ni tírílíọ̀nù tí wọ́n tún fi pọ̀ fọ́pọ̀ kí ni ó ń fọ̀ ń bẹ̀ ìfipó rẹ̀ gbàtúgbò nǹkan wọ́n ta kálùgbó àmàlẹ́ dún nísì wọ́n tún wá bẹ́ẹ̀ kí tán àtúrí nǹkan máa ń kẹ́dé àwọn ẹ̀nà Nàìjíríà ẹ̀ wá ń sunkún Nàìjíríà tẹ́ ti nara wọn pa tẹ́lẹ̀ ẹ jẹ́ sinmi 2023 wọ́n tún ti ń da ilé àwọn ilẹ̀ pósítà ẹ jẹ́ tọ́ ọmọ yín kó yàn ọmọ ìjèrè lẹ́yìn mọ́tò èwo lọ sí rí tẹ́ jèrè gbogbo ẹ̀yin obìnrin tán harvest fún tẹ̀mí àyà lálálá àyà tó yẹ kọ́ mú mú kan lálùbáríkà ẹ̀fí ń gán mọ́tò ká àyàkáyà àyàrá nù ẹ̀yin náà wá tòjọ ìsìtẹ́ ẹ bá sin olóṣèlú tó ìpè ní 200 naira tẹ́ ẹ bá lọ bí sí ara yín ẹ pa 1000 kílò tó sú aláìní kan sí wọ́n tún páàkì ọkọ̀ lójú gbẹ wọ́n ara ibùsù ẹ wá dé máa kàrà mọ́kàn bọ́ fọ́ kàmí o ìwọ́n kọ́ wọn bí orí ibùtọ̀ ọlọ́tẹ́ ti yẹ ọ́ níbu rẹ̀. lójú igbó lójú ọlọ́kọ̀ òtó ṣe é rí gbé dákẹ́ ìwọ mọ̀ náà kí n tó sọ ọ́ mo fẹ́ gbé lábẹ́rẹ́ lẹ́jẹ̀ máa sọ bó lọ wí jèrè. wọ́tá sílámù mi ní àdúgbò ìkàmá ní àádá. mo dá mi ló ń bá ẹ̀rọ ọmọge náà tẹ́ àyàkuyà nísì wọ́n ya àwòrán sí bàrà àdì wọ́n máa gán mọ́tò àwọn sẹ́mọ̀rì tí á nọ́mbà ọkọ̀ káwá bẹ̀rẹ̀ wá sí. فنائمكم وقتلوا لو يفوز. èyí bá ti máa sùn jù kò lè jèrè láńlọ́lò kò lè jèrè. سوى أن زاده الله لفسادا. ẹ̀yin ìyá tẹ dún bí àtẹ̀mí náà nínú àwọn ǹjẹ́ wọ́n lè ti ṣàìsàn kẹ́ kẹ́tì ẹ̀ mú tẹ́sí bá Allah Allah tí ẹ̀ lu ọgbọ̀n ṣẹ́jú wò ọkàn rẹ̀ balẹ̀ pọ̀ tí kò ná lórí ibú. وإن السلب لم يفعلك شيئا إذا أيقظت ليلا اجتهادا. olùwọ́ tó bẹ̀rẹ̀ jọ ọ̀gbọ́n ní náà tó bá ti lè jí tó ṣàdúrà inna salba. فإن السلب لم يفعلك شيئا. ọ̀ lè parẹ́ mọ́ tó bá ti lè lo òru ẹ̀tọ́ ìbèrè kan lọ́dọ̀ Ọlọ́run. إذا أيقظت ليلا atẹ́gùn pọ̀. اجتهادا. إذا أيقظت ليلا اجتهادا. ọlọ́wọ́ tó kẹ̀kẹ́ tí ò ní sórí ire. فإن السلب ẹ̀ tó lè sàmì. لم يفعلك شيئا. mo wá gbà ní sìnkọ́rọ̀ mi báyìí wí tó fi lè sàmì. إذا أيقظت ẹ̀rí wọ́n sàn sí lọ́kọ̀ọ̀kan. ليلا اجتهادا. kò sí pírọ́blẹ́mù wá sí lóko kú mà bọ́
إذا أيقظت yá máa gbé kìn. لن اجتهادا láti máa lọ ọ̀fà mi ọlọ́mọdé ó kẹ̀rìnkẹ́ tí ò ní sórí ire o. نائم في الليل mo kò wọ́n tó ń forú rẹ̀ sùn. دون تهجد ọ̀tí ẹ̀ wá gbìyànjú pa ọ̀bẹ̀rẹ̀ pa lọ́dọ̀ ọlọ́run. ففي ليلة وقت لنيل إجابة lẹ́lẹ́rìn mọ̀kárìmì lẹ́lẹ́rìn ìjàmbá àwọn àtùkù kan bẹ lóru tó bá ṣe kóńgẹ́ rẹ àdúrà rẹ ti gbà náà. متى ترتقي إذا أنت في الليل نائم àbílù sakiki mo wáyé ni. قم الليل هذا ìyá sọ̀tàbà. الكتاب إشارتي jama mi ẹ̀dá ma. متى ترتقي anabi muhammad. إذا أنت في الليل نائم ọ̀rọ̀ anabi. قم الليل هذا في الكتاب إشارتي ọmọ ara. قم الليل هذا في الكتاب إشارتي kí ló ń ṣẹlẹ̀ ń bí. أيا نائم في الليل دون تهجد samti. ففي ليلة وقت لنيل إجابتي anabi. صلى الله عليه وسلم anabi tiwa ọ̀gá tiwa ti ń jẹ́ muhammad. ẹ wo bi tí gbìyànjú sún sheikh abdulkadir. ẹ má sinmi o. náà. قم الليل هذا ẹ wo bi tí gbìyànjú tó sì máa mú azùmùrà náà jẹ owó dédé. àwọn ogun ọkọ̀ tí mínísítà ń gùn. látara kéwì. ìgbà tí wọ́n fẹ́ kú lọ́dọ̀ mi ní aago 5 àbọ̀ dájí wọ́n ní kí n yọ̀ǹda àwọn fẹ́ lọ gba kéwù fáwọn ọmọ. pé tí a bá kéwù tán láago 11 àwọn máa padà bọ̀. ẹ wo àjọsà ẹ̀sùn nífa. èyí àfa àkìlẹ̀ gbámú lónìí ẹ̀ ń ta tẹ́tẹ́ ká. ẹ fẹ́ lówó òjijì n tí wọ́n lọ́tọ́lọ́tọ́ tó bá pọ̀ dáa yìí tí ó padà sàn lọ́ńkọ́. bí mo ṣe wà lọ́tọ́lọ́tọ́ ní wá fún mi ẹnu mi ò fẹ́ ni láfi láṣeyọrí. ẹlòmíà ló ń fẹ́ jẹ ehoro sólóòdẹ bàbá rẹ ni. ó pariwo lè dé báyìí ó ló fẹ́ jẹ ehoro. ó wá gbọ́kọ̀ ó wá lọ bí jẹjẹ náà ehoro sí títì. ó wá yàn ó lè ehoro ń dà lọ́rùn níwọ̀n tó tí ì láṣeyọrí láyé. hospital tí mo ń kọ́ lọ́wọ́ báyìí mo ti ní wọ́n dà 150 million síbẹ̀. قم الليل هذا في الكتاب إشارتي èmi sì ṣe medical doctor wọ́n ní kí ló dé mo níyà ìlera ń jẹ mùsùlùmí mo fẹ́ kọ sínú tàkì mo kọ fún wa. قم الليل هذا في الكتاب إشارتي sèbíkálùkù ni ó lọ ìtẹ̀tà bá kọ kalẹ̀ ní òní parẹ́ ìtẹ̀wọ̀n lẹ́yìn àfa nǹkan ládùúgbò àfikọ́ máa ṣe obìnrin lóbìnrin títì ọ ní nǹkan míì tó jọ lójú ju obìnrin lọ níwọ̀n tí a bá ti gbowó mọ̀ nídìí tẹ́lọ̀ rẹ tí wọ́n sá lọ. àwọn saki tí a máa dúró létí títì ìtumọ̀ orí wọn ò lóde tẹ́lọ̀ wọ́n sì múra wọn kàtíkè ó fẹ́ gbowó lọ rẹ yóò sọ ọ́ lò sí ntí wọn lọ́ọ́ ṣe fún tó fẹ́ máa yọ ẹni tí òótọ́ ti ṣe àdògán ni kò sí kí tí wọn ò tó sí rí tí ẹ ò lè jọ́ lójú bí ẹ wọ sọ fọ́ọ̀bọ̀ yóò kọjá lára ẹ̀ tẹ wá sọ di bàbàrà obìnrin yẹn mo fẹ́ rí ìwòrán 3 ló sùn lọ́dọ̀ mi ẹ̀ mẹ́yẹ tó ti sùn kó tó dọ́dọ̀ rẹ̀ ká máa sọ̀rọ̀ àbí àsìmí. متى ترتقي
gbogbo orí fóònù ọkùnrin mi ẹ lè rí píktọ̀ àáfàá rẹ̀ obìnrin ni obìnrin tó yọ àyà rẹ̀ tẹ̀síwá ìyẹn ni wọ́n ń wò lórí tí wọ́n ń han bí akọ ọkú òfò wọ́n tí ìyàwó rẹ̀ ń bọ́ tẹ́yẹ̀ bá lóun fẹ́ kọ obìnrin tọ́ba responsible yóò kúnlẹ̀ pé dákùnrin obìnrin wa lóun fẹ́ kọ ọ wá ń sọkún síbò ní ń bọ̀ ni ìwọ táyé rẹ̀ tà kí yàrá obìnrin wọn lè jìrì ẹ̀ ìwọ tó lè jẹ́ ìkìyàwó ẹ̀ pípẹ́ dé látòde tó búrẹ́dì àtàkà tó gbé lọ ó ti mọ̀ pé tó jẹun ọ̀bọ anígbà tí wọ́n ń bọ̀ mórí búrẹ́dì àní bẹ́ẹ̀ tì í rí ọ̀ká rẹ̀ ọ̀rí kókó kí n mọ kókó lé búrẹ́dì ẹnu làrú ẹni tí ò ní discipline kò lè halẹ̀ mọ́ ìyàwó àtọmọ wọ́n ti gbàjọba alẹ́ lọ́wọ́ rẹ̀ tẹ̀bálẹ̀ náà wọ́n arọ́sọ̀bọ̀ lọ́rùn bí ìnàkí wọ́n wà sọ sí lápò ẹ̀ máa nà dé ìdàní bẹ́ẹ̀ tiẹ̀ rí ọ̀jọ́jú ó tì mí rí ìwọ tó dára rẹ ni orí bẹ́ẹ̀dì tó ti ń súnmọ́ ìyàwó rẹ ti ń súnmọ́ ọmọ rẹ ọ̀sísílẹ̀kọ̀ ọba ọ̀lẹ́ sọ̀rọ̀ torí ìyàrá kọ̀ ọ́ lẹ́lẹ̀ ìwọ tó dára rẹ ni bí ó ṣe di mo sọ yóò mọ̀ wọ́n yóò tó bá béèrè bó ṣe dáwọ́ láti pẹ́ ó lọ sí kàndájọ́ ọ̀pọ̀lọpọ̀ akú àwọn ọkùnrin náà dákẹ́ wọ́n àti gbajúdà sí i. Wakum wattasidil. àdéhùn ìtọ́rí ilẹ̀ Yorùbá ọkùnrin òṣìṣẹ́ mọ́ láti bọ́ obìnrin wọ́n máa mutí kábí tùkú. Wakum wattasidil halala bil kasbi wal ana. ọlọ́mọbìnrin ọ jẹ́ máa jẹ́ ọkọ fún ìyàwó mi lọ jẹ́ máa jẹ́ ọmọ fún bàbá fún ọmọ mi lọ kí n máa jẹ́ ọmọ fún òbí mi lọ ọkùnrin tí o bá ti ṣe mẹ́tẹ̀ẹ̀ta kì í sọkùnrin. Ramadana wa dé ìyàwó rẹ̀ ló kó sẹ̀mú wọlé àwọn ní sẹ̀mú ní kókó oníṣẹ́ lẹ́nu ẹ̀ àbí ẹnu ẹ̀ ló ti ní kókó àwẹ̀ ti di 15 fa ọ̀fi kọ́bọ̀ lé onímọ̀ gbàgbé nídàkùn kò ní kókó mọ́. ìwọ wá ń jẹ ìrù ẹja àti àárín ìwọ tó ń jẹ sàárà ọ̀tọ́jú ìyàwó àtọmọ gbogbo ọmọ ya wèrè mọ́ ọ lábẹ́ ọ̀lẹ́ kí bára àdúgbò ẹgbà mí ọmọ kọjá yóò bọ́ ọmọ wí ìyàwó ló fọ́ ní etí ni kódà níbi tó ìsọkùnrin dé ọjọ́ náà fi ń súnmọ́ ìyàwó rẹ̀ alẹ́ ẹ̀kan lóṣù ọ̀lẹ́ sọ mi di gbángolo tó rọ̀ fún mi lóúnjẹ anúmọ̀gbọ́ ní tó ṣe pé ṣẹ̀rí àfaramọ́ ká sí láàárọ̀ lọ́sàn lálẹ́ kábínú wọ̀ lọ ní nǹkan ẹ̀dẹ́tọ̀ sáfíìsì ẹ̀tọ́ fún lóúnjẹ obìnrin fi wá wọ ní kàmẹ́ta àwọn gbogbo wa sọkún wọn gbá orí ti burú wọn ni lóde kò jẹ́ ẹsẹ̀ ní dáàkùn ayé rẹ̀ bàjẹ́ à. olódò ọ̀rọ̀ ní àdé wọ́n ń ṣẹlẹ̀ bí ẹ ti jókòó yìí wọ́n burú ju nǹkan mi lọ. sẹ́fọ́n ti pẹ́ láyé ọmọ tẹ̀ ń dẹ́wò tẹ̀bá róbì tí wọ́n ju gbére lọ́yìnbẹ̀ ọkọ rẹ̀ tó ń bà ní kápẹ́lọ́kọ tí ń rẹ àgbò fún bàbá ìyàwó rẹ̀ àti ìyá ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ àbọ̀dá àdé tó kó sẹ̀mọ́lọ́ àti ráìsì yóò kúnlẹ̀ wọ̀ ni ìyá rẹ̀ ní òpè sọ̀rọ̀ fẹ́ sórí ibú wọ́n ta ọkọ rẹ̀ lẹ́nu oúnjẹ rẹ̀ là ń jẹ lọ́wọ́ yìí. àwọn wíìtì wọ àná wèrè gbogbo alalẹ́ ilé ìyàwó rẹ̀ ti lọ́ máa jẹun màá mo ní wá kí ni ẹ káalẹ́ wà ní pé ibi tó ti gbé e o ti mọ táìmù oúnjẹ ẹnu làárọ̀ kàkàlẹ̀ ọ̀rọ̀ Nabi Muhammad báńkẹ́ tó ń ké ń wọ̀ mí lágbárí. Wakum wattasidil halala bil kasbi wal ana. Allahu Latif. ولا تكن كلا عند أصحاب ثروة. كان النبي صلى الله عليه وسلم أسيب لما دائم البشر gbogbo ìgbà Ànábì máa wà ní ìdùnnú ni gbogbo ìgbà ìfìdùnnú sáyé ẹlòmíì ni
kí ló dé tó ń rojú ó lọ́rọ̀ Nàìjíríà yìí ni à ń kó ni kò sẹ́ni tí ó kàn kí pírọ́blẹ́mù ẹ̀ tó ń pòṣe bí ọmọlé ọ̀ẹ́dẹ́ wa kóró ó wá ṣe bí wèrè lọ́wọ́ ẹjọ́ dùn ọ́ nínú kírẹ́ẹ̀tì dùnú fúnra rẹ lóde gbèyàwó àtọmọ rẹ jọ ẹ máa jẹ dòdò bẹ́ẹ̀ bá rí ẹjẹ fún àtẹ̀bà ṣe bẹ́ẹ̀ tí ì kú bó ṣe bẹ́ẹ̀ sọkọ ẹ̀ sè ọbẹ̀ àsìpọ̀ ọ̀lẹ́nìkan ara sọ ọ̀rọ̀ wúrà lọ́ ń banú jẹ́ èyàn kí ẹra pósí fún ọtí ìkú wọlé júbọ́ sí wà náà ọ̀kadà fi wọ́n fọ́n fún ọ pé eré bẹ́ẹ̀ bá rí ẹ padà kí lọ́rùn tó tó bá bọ́bá lẹ́nìkan ju ọ̀nà lọ fẹ́ kú ìwọ náà ju ẹ̀kan lọ ṣé mo lè wí kejì ẹ̀ dáhùn sáàlà lè kúlùkì ìwà anábì ti rọ̀ jù ìwọ obìnrin tó lé koko níbi ọ̀sán ọmọlẹ́yìn anábì ọ̀rọ̀ tí ìtọ́rọ̀ ó ti yọjú lójú wíńdò àwọn àdúgbò ẹ̀ máa bọ̀ Ádámà lè ṣe tó dé Ádámà lè ṣe Ádámà ọkọ̀ ní ń bù ọkọ̀ wa fọ́ lẹ́rán wọ́n ní ta ní ń bú ó ní ń bú ayé ọmọ rẹ̀ ọkọ̀ ò ní sọ̀rọ̀ ọmọ rẹ̀ lè sí ọmọ tó jáde kọ́lẹ́jì ti pé 12 báyìí èwo lórí sẹ́nu wọn lọ bí ọkọ rẹ̀ lẹ́tà tó kọ sọ́lọ̀ lọ gbèsè láàrọ̀ ọmọ àwọn tó wà lé ọkọ wọn tó ń dìpọ́tù wọn wálé ẹ̀yin obìnrin tẹ́ ẹ wá ayé mọ́yà ẹ̀ tara ọkọ yín rí fìtínà tẹ́ ẹ bá jòkó jẹ́ ṣé wọ́n ń gbọ́ ṣé wọlé àbí òwọlé sim lára yín ìwà yín ti lé kókó jù àṣẹgbọ́n ti lówó jọkọ lọ ọwọ́ wọkọ̀ rẹ̀ bí ẹrú ilé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n fọ́ kàmí o sọ ti wẹ̀ náà bó ti fọnu ọlọ́wọ́ harahara àmọ́ ń tọ́ tí ó fi owó sí nínú ẹ̀nà tí ò tí ì dáa fún ọ ìwọ tẹ lọ mú wá lóko bí ba ṣe pákọ̀ ọ́lẹ̀ ẹgbẹ́ ọ síbẹ̀ ṣe fi ọ̀nà ìwọ tó níbi dẹ́rù gbogbo ń gbàtọ̀ wà lọ́mọge. bàbá kóbìnrin máa fi kọ̀ǹdíṣàn fi ọkọ rẹ̀ ńgbà tó lówó tán yóò díẹ̀ yóò rí bínú ọlọ́ sáṣẹ pọ̀ ńlọrin ọlọ́wọ́ owó tó kójọ tí ẹ lè gbà lẹ́ẹ̀kan lọ́nà rìn gbogbo owó tó kójọ ló kọ́ ọdún tó wò lútùtù pẹ̀lú síkẹ́ẹ̀tì lásán kò tí ṣẹlẹ̀ rí kọ́ tí ì bá ṣe pé bó ti jẹ́ sọ yẹ kẹ́ máa lọ ọ̀rìn ni tóbìnrin bá ti ń lọ ọ̀rìn tójú dé bá ti làjú ọkọ̀ sàgbákò gbogbo ọkọ̀ tí ó bàjẹ́ tẹ páàkì lójú ìgbẹ́ tí ẹni sọ tẹ́ ẹ ṣe tẹ́ ẹ bá délé ọ̀rùgbọ́kọ̀ rẹ̀ ògbọ́n ni tọmọ ló wò mọ́ ọ là. àbá dírẹ́fò ní sọ tí a bá dé gbòòrò ní pé wọ́n fi ọ́ pa á. ibi tẹ́ ti tẹ́ ewé lẹ̀ lójú ìgbẹ́. وقم واكتسب الحلال بالكسب والعناء wọn yóò mọ ẹnà bíbọ. ولا تك كلا عند أصحاب الثروة. wọ́n ṣe bí fáwọn wọ́n ní ànábì kì í bínú àbíjù bẹ́ẹ̀ bá lè bínú jù kò ní jèrè ayé mọ́. ìyàwó rẹ̀ lọ fẹ́ lò lọ́wọ́ lọ yọ kóńdó jẹ́ fi rin ẹ̀rọ ó di gbà ó lẹ́yìn lóyún bá ṣẹ́ wọ́n ti ta obìnrin nípa tí ẹ bá lè bínú jù kò lè jèrè ayé ẹni bàbá tẹ wàá bí ẹ má bínú jù mọ́ ìpè tẹ́ ẹsẹ̀ ti pọ̀ jù ó kù bẹ́ẹ̀ sì jèrè ọmọ ọ̀fẹ́ lépè elépè ànábì yìí bínú wọn ò dá mọ́ wọn là kàlẹ́ rẹ̀ ànábì kì í sí ìwọ wọn mọ̀ nǹkan kì í wà stick pẹ̀ntì bá ní í ṣe ní í ṣe ọkàn rẹ̀ ò lè kókókó ẹ̀jẹ̀ wàá mi ọlọ́jọ́ kan yóò le jù a lè disagree àtún agree kápẹ́lọ́kàn àfa lé ni kò ní pè mí lọ́dún ni alẹ́ tí mo pè ń jọ́ sí tí ọ̀rá tí ò wá wọn àsínú ẹ̀gbẹ́ rù lè mí rù ẹrù tiẹ̀ fúyẹ́ èmi tí ì nira mi mọ́
tí ń dá nǹkan ara mi lẹ̀ tí ní lè dùn bẹ́ẹ̀. Òǹwá wá bíi tiẹ̀ ń fapá jánu tí mo ráàyè tara mi gan mọ́ tí ẹ ti ráàyè tara mi gan mọ́. Yàtọ̀ sí pé yà ń jẹ́ mo ti jẹun ẹ̀mẹ́ta ní sí pé àárọ̀ ọ̀sán alẹ́ kí n jẹun léra wọn ó ti lé lógún ọdún. Ìyà ò sì jẹ mí Ọlọ́run fún mi ní lárí tó pọ̀. Àmọ̀ dàpọ̀ ni gbà mí mo lè ní sáà ti jẹ lónìí. Gbà mí lórí rìn sígbà tí ń bọ̀ lálẹ́ àná ṣebí àgọ́ ààrẹ ni mo ti mu tíì lálẹ́ mo kà páàkì sí mo ní ẹgbẹ́ ẹgbẹ́ wọlé tíì lọ ọmọdé kí ló dé mo láàmú tíì bá mu tíì màá jẹ búrẹ́dì lọ́dọ̀ àbókí. Àwọn tó wà ń bẹ̀ tí wọ́n máa ń jáwèé fọ́kọ̀ ń mọ̀ pé wọ́n ti rí mi ọlọ́jọ́ wọn lálùbáríkà làá bá ń jẹ́ lọ́nà bàbá aṣọ gbogbo wo yẹn ẹ̀dẹ́sánwó àwọn ọ̀dọ́ tó wà lágọ̀ọ́ ààrẹ ti ń jáwèé dẹ̀ngbà revenue ẹ̀dá bẹ́ẹ̀ bá kàn mí bẹ́ẹ̀ mílíọ̀nù ìró rà bí wọ́n fi tà bó ṣe gbàánu wọn ò dá mi ló mọ́ iṣẹ́ ni ìgbà mí inú ọkọ̀ láti máa jẹun àmọ́ fi ọwọ́ tàtọ́ wọn àmọ́ kán dírẹ́fà lójú wọn ti dúró di àkálẹ̀ àdéhùn ti pa lẹ́mìí láàmọ́. Tẹ̀bá kùn mí lọ́nà mẹ́wàá tí mo bá wá ọ̀kan tá ara ìwé máa kùn mẹ́sàn-án yóò kù sí ẹ̀fọ́ kùn wọ́n mi jáde ni ṣùgbọ́n náà ló ní kó ṣe déédéé èyí tí ò sí nílé Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ kì í sí pé mo fi ṣe ká. Wàhálà ìwé ìṣẹ́ kọ́ pé àwọn àfàbà kò tó pè táni ò tó mi pè tí wọ́n ti mo dáná sọ tó mi pè ní ṣùgbọ́n náà ló ní kí n ráàyè tiẹ̀ Ọlọ́run ló má yè wá náà tá àráyè jẹ mọ́ náà láti wá wáyé tẹ bá jọ lọ́kàn líle ni wọ́n ti kọ́ yín ní tí èsì sí ẹ̀jẹ̀ ní fẹ́ pàdé mi mọ́ inú màá bí wọ́n máa bí wọn náà gbogbo tó sọ pé wọ́n ṣèwọ́ lọ rí ṣetán bẹ́ẹ̀ lẹ́yìn Ọlọ́run tó lè ṣetán kò tún wá ṣetán fún wa. kí pírọ́blẹ́mù ẹ̀ tó rí mi tó rojú koko sọ ọmọ tí ò ti wá ni èèyàn ni wá alẹ́ ṣàìlera èèyàn ni wá mo lè ní bùkátà lè mú lárúgbó lé ẹrù ìlú ń bẹ pásínà ẹrù ń bẹ tìyàwó àtọmọ ń bẹ tí Islam ti ń gbé káàkiri ayé ń bẹ kó tó àkàtì mi. mo fẹ́ ṣe ìyàwó fáwọn ẹ̀gbọ́n tiẹ̀ tí wọ́n ti ẹ̀gbọ́n rẹ̀ gẹ́gẹ́ àbúrò mi mẹ́ta fẹ́ ṣe ìyàwó lẹ́ẹ̀kan náà gbólóhùn kan ṣe kú lọ́fà nù ọlọ́fà sì tì í bí èmbóde báyìí abánikẹ́ lọ tú ọlọ́fà lọ́fọ̀ gbogbo yẹn ti dé àwọn màálù ìlú ti kọ́ lẹ́fọ́ mo ṣe ìyàwó fún wọn mẹ́ta àṣẹ ní ojú kojú àgbo mo bá lọ tú kábíyèsí lọ́wọ́ kó báyìí alájú mo bá jókòó tẹ kí n fara mọ́ bẹ́ẹ̀ sì lè kú òun kódà ń bá arábà náà kí ọmọ ìyá mi wá láwọn ní forí jì mí láti mọ́sẹ́ tí mo gbà kí n tiẹ̀ tọ́ dì mí sínú. lẹ́yìn kó máa ṣàdúrà kọ́ lọ mọ́jọ́ mi wá bọ́ọ̀sì pé wọ́n máa ṣayé rẹ náà ọjà mi tí ó kùtà àwọn ọ̀rẹ́ mi lò sí mi ni mo lọ wí. وكن يا أخي صقرا يصيد لبهمة. Ànábì Muhammad wọ́n lọ fà áàsìn Ànábì kì í sọ̀rọ̀ fúnṣù Ànábì kì í sọ̀rọ̀ bàjẹ́ èyí tí ẹ máa ń tayò tàṣí mi ọmọ kẹ̀kẹ́ náà gọ́ tàṣí mi ọmọ ìyẹn nìkíní kan tẹ́ ẹ fi òbí yín yọnu nù èyí sọmọ ọkọ n sì pé iná máa lè wọ́n lọ́wọ́ mọ́tò jẹ́ àbọ̀ ìsọmọ ọkọ wàlá ayáàbì Ànábì kì í rí àlébù èyàn púpọ̀ jù kò sẹ́ni ó máa ṣe tán àfọlọ́ ẹ̀yin ìyàwó ẹni náà ẹ má ra àlébù ọkọ yín mọ́ tẹ́lẹ̀ mọ́tò ọmọ yín ò dánwò kí ló ṣe fún ọtún gbófẹ́ yẹn lé ọ lọ tó fẹ́ ya wèrè sí ìwọ ọmọ yẹn tọmọ tí ó kó jọ lọ́mọ tí ó ti jáde kọ́lẹ́jì tó ti máa lé rẹ̀ mẹ́ta ọmọ kó yóò yọwọ́ ju bàbá rẹ lọ́nu ọ̀sìn bọ́ mẹ́tẹ̀ẹ̀ta sọ rẹ̀ èyí tí ò bọ̀ fọṣọ kò lówó lọ́ntì ẹ̀ èyí lówó lọ àní màmá sí bàtà yìí dá adé oúnjẹ ọmọ náà ní ẹsẹ̀ gẹ́gẹ́ ọmọ yìí bàtà àlè tó ti wọ̀
ọmọ tí ò tí ì fẹ́ yàwó wọlé tó ti mọ̀ wọ́n ẹ̀ lóhùn rí bíi pé lọ́sẹ̀ yìí o bó lára lọ ìyá kọ bọ́ǹfìtà wọ́n tó dákẹ́ ọmọ rẹ tó wà ní kọ́lẹ́jì SS2 ń kó bí wálé ó sì ń da ṣọ́ọ̀bù ó sì polówó bàbá rẹ tó tó yàwó ní tó fẹ́ méjì lé ọ àbọ̀ lọ́ọ̀ màlè sọ́ọ̀ lọ́ọ̀ màlè ọmọ rẹ ìyá ìjà àràbùkà. kí n kàn yókù àbótó bẹ́ẹ̀ tí ń sojú yìí ní nǹkan ẹ̀ ń gbọ́ abẹ́ ẹ̀ máa gbọ́ gbogbo ọmọ yẹn ọmọ gẹ́ni ògbó kọ́ wáyé ṣùgbọ́n ẹ̀ máa ti hàn wọ́n lè mà tuntun máa béèrè ń mọ̀ rí kúnlé lónìí ẹ̀dá bí ìbá sì yá tí ò wúlò ìṣe bá ọkọ ọmọ rẹ tàgé kan lẹ́rẹ̀ akọ́lẹ̀ ó wá wu ọkọ ọmọ rẹ fa ìṣọ́. Ilé ọmọ àṣọ ẹ̀pẹ́ ayé òyìnbó àrẹ́bí dáadáa jù lọ. Ó sì kàmílà àlẹ́bí yìí rí àlẹ́bí èèyàn ó tó ní mílíọ̀nù ní kí n máa wá àlẹ́bí èèyàn kà á sẹ́mi náà pé ni. فما لي حول ولا لي قوة kì í sagbára kan mú ìdàbí mo ti dà yìí kì í sọ pé kan mo dà. سوى أنني أهوى الدعاء ضريعا. kì í ṣe kí mo pé mo ní mọ̀ jù yín lọ bó ti wọ náà kiri ló ṣe mí ni. وبالله توفيقي. mo ṣe kòńgẹ́ ni mo ṣe lọ́dọ̀ ọlọ́. وفضلك واسع. dákun wọ́n ti bá aráyè dáná mọ́ rántí ní mánu kádàrá lè rí. إذا ألم. mo bí ọmọ kan jẹ́ pé ní Mustapha ọmọ bíbí inú mi gẹ́gẹ́ lẹ́nìkan bá kú níjọ́ kó mọ rẹ̀ Allahu Akbar ọmọ tí mo bí gbogbo èyí ti lọ pùtì mu tí bá ṣe ń ṣe kó mọ ẹ̀ rò pé ìyàwó ni ṣẹ́bi ẹsẹ̀ ní ó kọ́ wọn mọ̀ jẹ́ báyìí ó kàn fẹ́ yìnrìn ni bí mo ṣe kú lójú agbóhùn àbíjọ́ sí dáàdì mi ṣaláìsí bàbá tó bí mi gẹ́gẹ́ àwọn Nawarudeen Ọ̀ṣun state wọ́n ní program lóṣogbo bàbá mi kú kalẹ̀ báyìí Allahu Akbar wọ́n á wo òkú lọ́ọ̀kan mo fẹ́ sọmọ fún bàbá mi mo fẹ́ bà ìsìlámù ọ̀nà jẹ́ mo fẹ́ sọmọ fún bàbá mi mo fẹ́ bà ìsìlámù ọ̀nà jẹ́ wọ́n á rí kó máa gbé ọkọ̀ sólójú ta bàbá mi lọ́nà níta gẹ́yẹ́ Assalamu alaikum tí mo ṣe báyìí tí mo fẹ́ yin rìn mo ti dé Òṣogbo tí wọ́n lè sèyìn fún mi ìjọba bàbá rẹ bá kú kí ní wọ́n bá mi sì kán lọ́fà. bàbá tó bí mi gẹ́gẹ́ tẹ́mi yìí sì sọ máa lè. وبالله توفيقي. tí máa ronú bí tí mo ti fìtínẹ́tù ara mi fún Islam tí máa gbọ́ kankan kùn lẹ́yìn wọlé ẹ̀ dán pàmò. àbíjọ́ tí mo yọ omi lẹ́yìn àti mo lọ sí sáàsì bí wọ́n fa omi sí mi lára báyìí mo wá gbé omi dé Èkó báyìí bẹ́ẹ̀ mo ṣe lójú agbo wọ́n á ń di omi sínú ọkọ̀ mi tàbí dé kò ní. وفضلك واسع. àbíjọ́ tí mo kú òní kí ni bàbá rà táwọn olè ń pààyàn láti wọ̀lú yín mẹ́rin. ọkọ̀ tó ṣáájú ni wọ́n spray ẹ̀kẹ́lẹ̀ àti ọ̀tá ni. إذا لم توافقني. ṣé mo lè pa ẹ̀wà nù lókè pé mo tó dé. فكيف أطيع. jama sẹ́fẹ́ ká jama sọ̀rẹ́ lọ ẹ lọ ní tẹ́lọ́rùn pẹ̀lú mi kí n tó bá ṣe é sí tó náà bá dé ṣe ní í sí n tí ò bá ṣe é nípa ara mi. إذا لم توافقني. nígbà tí ẹ ní sùúrù pé ìráyè wá tó sí ìpadà wá lónìí tòní ò ti pa tẹ̀yìn rẹ. فكيف أطيع. jẹ́mọ̀ wàhálà mọ̀sáàhìn bí tí ń ti dákẹ́ nù ànábì yìí ṣe àwàdà káwàdà káàkiri ìwọ́tọ̀ nílẹ̀ aká òdìdí bá lé ilé owó àwọn obìnrin tí ń lọ ọ̀fìn kan máa yà ní. kí ló wọ níbi àyà rẹ̀ ẹ bókìbókì àgbà òfò
ọtún ti lóyún ń ṣàwàdà náà nù olóbìnrin lè fi wá gbá ọ lábàá lẹ́yìn ọwọ́ àdójú délẹ̀ bàbá ọkọ mi ò ìmọ̀ ẹ̀ ìyá díẹ̀díẹ̀ níjókòó gbẹ wọ́n fún lábàá nípa kọ́ ó wá ta ó fẹ́ dá sí ìbínú obìnrin ti máa tó fẹ́ bó ṣe fa aṣọ wálẹ̀ ó níbẹ̀ tiẹ̀ rí kò dá káwádà ó pọ̀ jù èyí ó sẹ̀ sí lọ́jọ́ kú bá ìwọ obìnrin tó lọ́run ṣàwàdà àbúrò kan fún wa ń lé ọ lábàá nídìí ṣàwàdà wa nù àbí ń fi ọbẹ̀ ń fòrùn ọkọ rẹ̀ ń fi ń jẹba ọrùn ọbẹ̀ rẹ̀ èyí obìnrin tẹ̀ pẹ́ tẹ̀ mọ́ tẹ̀ ń ṣe ọwọ́ arúgbó mọ́yà wọ́n bá burú ọkọ rẹ̀ ṣàwàdà èyí wá ń lé ọ wá ń sá lọ kíchìn àwàdà wa nù àbẹ́ ń bá nǹkan mi bọ̀ ń bá bọ̀ wá èyí wá fa aṣọ wá tú ó ní tẹ́ fẹ́ẹ́ rí ilẹ̀ tí rí nǹkan ẹgbẹ́ yín nǹkan yín ni ó rí rẹ̀ ò pé wọn ò dá mọ́ o. àwọn alẹ́mi ọkọ rẹ ogun táàbúrò rẹ ti rí ọtá ẹ̀ tó fẹ́ súpọ́ ní òpó ọkọ rẹ àbúrò ọkọ wọ́n múra ọjà lọ́wọ́ àbúrò kan kẹlẹ̀kùn òun múra lọ́wọ́ lẹ́wì ó ní ẹ̀wọ̀n ilé èmi lọ́wọ́ èmi láàrin rí níta rírí rẹ̀ ṣébi tiẹ̀ ni wọ́n sọ fún àbúrò ọkọ sẹ́ẹ̀ tí wàá lò mí gbóná mi kí ló kù lára mi mọ́ èmi ní òkú lára rẹ ìwé ẹlẹ́dẹ̀ yẹn yìí tó àdé mọ́ yíra mọ́ ní ẹ̀rọ̀fọ̀ àṣìfẹ́ sẹ́ẹ̀rí pé àtisọ́jọ́ bíi ànábì àbá àsọjọ́ bíi ànábì ni tala alága yín ìṣẹ́jú márùn-ún fẹ́ ṣe yín ẹ̀yìn alága ẹ̀ máa dá kan fún mi àti wà lójú àgbo alájà Kudus dà ọ̀dà abọ́kọ̀dé dà èmi náà lọ́mọ tó jẹ́ Kudus.